Ilé-iṣẹ́ ọlọ́pàá ní kí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wá sọ tẹnu rẹ̀ lórí ẹ̀sùn ṣíṣe agbátẹrù fáwọn agbésùmọ̀mí. Ilé-iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti kọ̀wé ránṣẹ́ pé ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joe Ajaero lórí ẹ̀sùn ṣíṣe agbátẹrù àwọn agbébọn àti aṣekúpani. Yàtọ̀ sí ṣíṣe agbátẹrù àwọn agbébọn, ọlọ́pàá tún sọ pé Ajaero lọ́wọ́ nínú ìwà jìbìtì orí ayélujára àti onírúurú ìwà ọ̀daràn mìíràn. Ìwé ìpè tí wọ́n kọ ránṣẹ́ sí Ajaero lọ́jọ́ 19 oṣù kẹjọ ọdún 2024, èyí tí igbákejì ọ̀gá ọlọ́pàá lẹ́ka PIR ACP Adamu Muazu buwọ́lù, ni wọ́n ti sọ pé kí alága NLC náà wá sọ tẹnu rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé bí Ajaero bá kọ̀ láti yọjú sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fìwé pè é gẹ́gẹ́ bí ọmọlúàbí, àwọn yóò fi kélé òfin gbé e. Iléeṣẹ́ ọlọ́pàá sọ nínú ìwé ìpè tí wọ́n fi ṣọwọ́ sí Ajaero pé iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe ìwádìí lórí ẹ̀sùn gbígbìmọ̀ ìwà ọ̀daràn, ṣíṣagbátẹrù agbébọn, ìwà ọ̀daràn ńlá, ìgbìmọ̀ ọ̀tẹ̀, lílo ipò lọ́nà àìtọ́ àti jìbìtì orí ayélujára èyí tí wọ́n ti dárúkọ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé Ajaero ní láti yọjú sí ọ́fíìsì àwọn lógúnjọ́ oṣù kẹjọ ọdún 2024 ní ìlú Àbújá. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.